Àkójúmọ́, àkójúmọ́, àkójúmọ́. Ojúmọ́ ire ló mọ́ wa léni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Ojúmọ́ ìgbéga. Ẹ káàbọ̀ sí orí ètò. Abẹ̀yìn àrọ̀yìn, ẹ bá wa gbọ́ lé share button. Ẹ bá wa gbọ́ lé share button. Bí ẹ ti ń wọlé, ẹ máa bá wa share, ẹ máa bá wa share. Torí pé ọ̀rọ̀ ìfẹ́ ó ti dá nǹkan míì. Ṣé kìí ṣe pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu fẹ́ dojú ọmọ Yorùbá bolẹ̀ báyìí? Because lóòótọ́ wọ́n lè máa sọ wípé President Bọ́lá Ahmed Tinubu kọ́ ni ìṣòro Nnamdi Kanu, gẹ́gẹ́ bí àṣírí tí Very Dark Man sọ lọ́jọ́ yẹn, tó tú àwọn àṣírí kan, àwọn tó wà ní ìdí ọ̀rọ̀ Nnamdi Kanu tó jẹ́ wípé àwọn ọmọ ìyá ẹ̀ ni. Ṣùgbọ́n ṣé àwọn ọmọ ìyá ẹ̀ náà ló tún wá pàṣẹ fún ilé ẹjọ́ kí wọ́n dárú ẹjọ́ tí wọ́n dá yẹn? Gumi wà ń gbòòrò, Gumi ń rìn kiri ìgboro, Gumi ń ṣe bó ṣe wù ń gbòòrò. Why tó fi wá jẹ́ wípé Gumi tó jẹ́ agbẹnusọ tó ń ṣe business pẹ̀lú àwọn bandit, why tó fi jẹ́ pé Gumi yẹn ló ní freedom? Why tó fi jẹ́ tí ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu tí ò fi declare Gumi as terrorist? Mo sọ lórí ètò lánàá, mo ní nǹkan kan ṣì wà lídìí ìjọba Nàìjíríà táwa ò tí ì mọ̀, tí ò tí ì wọ̀n sí wa. Kí ló dé àwọn El-Rufai tí wọ́n lè declare wọn? Because àìmọye ọ̀pọ̀ ọ̀rọ̀ kùbákùgbé tó ti jáde látẹnu Nasiru El-Rufai tí ó dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀, tí ó sì nǹkan kan tó mú. Lára àṣírí tí Nuru Ribadu tó tú lẹ́nujọ́ mẹ́ta yìí, níbẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí wípé former governor of Kaduna State El-Rufai wípé ó mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa bandit. Ṣé bí ara wọn lókè ọ̀yà náà ló jáde síta tó fi ẹnu ara wọn ló fi sọ ìdí tí wọ́n fi create ẹ̀ ní ìgbà yẹn, nígbà tí Jonathan wà ní orí ipò, tí wọ́n ti rò bóyá wọ́n ti lè pé kò ní gbé kalẹ̀. Ṣé ìdájọ́ tí wọ́n dá yìí ṣé kò lè dá wàhálà kalẹ̀ lẹ́ẹ̀rin ọmọ Yorùbá àtọmọ Ìgbò? Tí a bá wò dáadáa, a rí pé àwọn ọmọ Ìgbò wọ́n sọ wípé àwa Yorùbá pé àwa la betray wọn nígbà tí ojú kú, tí àwa dẹ̀ ń jáde síta táwa ń sọ wípé no, àwa kọ́ la betray wọn, bó tẹ̀ sì jẹ́ pé kò ṣojú àwa ò mọ̀ gbà yẹn. Ṣùgbọ́n nísìnyí eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, ṣé kò ti wá ń jọ wípé àwa náà là ń betray báyìí? Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Ṣé kò ti jọ wípé àwa là ń betray?
Nnamdi Kanu ó ń béèrè fún ẹ̀tọ́ àwọn ọmọ ìyá ẹ̀. Èmi ò nẹ́ni tí ń bá ṣe papọ̀ o, mi ò nẹ́ni tí ń bá ṣe papọ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ ká parọ́ tanra wa, ẹ má jẹ́ ká fi òrí lẹ kọ́bọ̀ lójú. Ṣé ìdájọ́ yìí ṣó bójú mu? Nítorí pé bàbá mi dáadáa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ká ní wípé ìjọba Nàìjíríà lọ́jọ́ náà lọ́hùn, ká ní pé wọ́n ní àǹfààní láti gbé bàbá yẹn dé ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà, ta ló mọ̀ bóyá irú ìdájọ́ báyìí ni wọ́n á dá fún olóyè náà lénìí? Ta ló mọ̀? Tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ róǹtọ́ ńlẹ̀ ká máa fòrí lẹ kọ́bọ̀ lójú. Ṣé ó túmọ̀ sí wípé bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá inú bàbá Bọ́lá Ahmed Tinubu ń dùn sí ni? Ṣé ká sọ bẹ́ẹ̀ ni? Wọ́n ń pààyàn ní Kwara, wọ́n ń pààyàn ní Kogi, wọ́n ń pààyàn ní everywhere. Mo wo interview kan ní òru, orí pé ẹnìkan ń sọ̀rọ̀ ń pa Ìsẹ́yìn. Gbogbo àwọn yẹn sìn ààrí kí news gbé. Ọmọ Ìsẹ́yìn kan ó ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbé wọn bẹ́ẹ̀ everyday, tọ́dẹ̀ tó ń pa àwọn kan. Bàbá Bọ́lá Ahmed Tinubu, kí ni ìtàn fẹ́ sọ pa yín? Kí ni ìtàn fẹ́ sọ pa yín? Ǹjẹ́ ẹ ní dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ báyìí pẹ̀lú bí tẹ́ ń bá lọ yìí? Nítorí pé àwa ò lóòótọ́, èmi ò rẹ́dì láti bá ọmọ Yíbò ṣe, nítorí pé àwọn náà máa kọjá báńdì wọn, but ìyẹn ọ̀tọ̀, ẹja gbé yẹn tì sọ ẹgbẹ́ kan this time around. Ṣé ìdájọ́ ìṣó bójú mu lẹ́yìn ìgbà tí àwọn terrorists tí wọ́n sì ń ṣe bó ṣe wù wọ́n nínú Nàìjíríà, tí terrorists ń rí owó ná, owó tí ará ìlú tí wọ́n ò rí ná, tí wọ́n ń rí ná? Terrorists ń gbébọn rìn lẹ́rìn ìgboro bó ṣe wù wọ́n, ará ìlú ò lè gbébọn rìn láti fi defend ara wọn. Agbésùmọ̀mí wọ́n ń lo ọ̀kadà, wọ́n ń lo armor tank tó belongs tó yẹ kí Nàìjíríà mi máa lò, òun ló ń lò. Ìwọ adájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ náà, àtúwá gbọ́ pé ọmọ Yorùbá tún ni adájọ́ náà. Kí ló dé tí bàbá ò pàṣẹ wípé ọmọ Yíbò ní kó lọ dá ẹjọ́ yẹn? Ká wá ní pé lóòótọ́ wọ́n ní Nnamdi Kanu, wọ́n ní ilé ní ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n wá, but kí ló dé tí bàbá ò lè sẹ́ẹ̀tì ọmọ Yíbò kó lọ dá ẹjọ́ ẹ̀? Why tó fi tó wá jẹ́ wípé ọmọ Yorùbá náà ló tún wá lò láti dá ẹjọ́? Ó túmọ̀ sí wípé kì í ṣe ọ̀rọ̀ ogun, kì í ṣe ogun bandit nìkan ló wọlé dènà, nítorí pé pẹ̀lú ẹjọ́ tí wọ́n dá lánàá yìí sìn, ó ti fa wípé kí ọmọ Yorùbá máa funra. Gbogbo yín lẹ mọ̀ wípé Yíbò wọ́n fẹ́ràn láti máa gbẹ̀san. Ó túmọ̀ sí wípé ilẹ̀ Yorùbá ti wà nínú ìpayé kékeré náà. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti wọlé, ẹ bá mi gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀
ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ àwọn tó nílẹ̀, ẹ ní fojú sunkún àwọn ọmọ yín, ẹ ní kó sọ́wọ́ ajínigbé o, ajínigbé ò ní gbé jí yín gbé. Yeah, go and take your biscuit and go out. I'm doing program. No, see it here. Mo gbà ládùúrà yìí pé wo biscuit ẹ̀ ń bẹ̀rẹ̀ má jẹ́ kó sun ẹkún. Ó túmọ̀ sí wípé ṣé àwa ọmọ Yorùbá ní ìṣòro Nàìjíríà ń sìn? Ṣé àwa ọmọ Yorùbá ní ìṣòro ìlú tí wọ́n ń pè ní Àjíríyà? Kọ́lọ́ má jẹ́ ká jíríyà. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ ti bojú ọmọ Yorùbá jẹ́. Ẹ ń bojú ọmọ Yorùbá jẹ́. Wọ́n ń pa gbogbo ọmọ Yorùbá. Ẹ defend wa. Àbí orin wo là ń kọ sí gbẹ̀du ilé? Orin wo la fẹ́ kọ sí? Àwọn ọmọ Yíbò báyìí láti àná báyìí, a lot of them wọn ló ti ń challenge mi pé ṣebí wọ́n sọ fún mi nígbà yẹn wípé àwa ni problem Nàìjíríà. Very Dark Man sọ̀rọ̀ kan, ó tú àwọn àṣírí kan. Ó ní àwọn tí wọ́n jẹ́ businessman ní ìlú Nnamdi Kanu ní region ẹ̀ ló lọ bá àwọn governors wọn, tán lọ bá àwọn senators wọn wípé nígbà tí wọ́n gbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu fẹ́ release ẹ̀, wọ́n náà wọ́n lọ gbéra tán wọ́n lọ sí Aso Rock tí wọ́n lọ bá bàbá yẹn pé wọ́n gbọ́dọ̀ fi Nnamdi Kanu kalẹ̀, wípé tí wọ́n bá fi kalẹ̀ wípé àwa máa yọ wọ́n lẹ́nu lọ́dọ̀ tí wọ́n pé àwọn òwà kan fi kalẹ̀. Very Dark Man sọ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn to the extent wípé ó sọ oníṣòwò rẹ̀ gan tó lọ ń protest fún oníṣòwò rẹ̀ mọ̀. Ó sọ náà the second day ọjọ́ yẹn gangan ní ṣòwò rẹ̀ ṣe protest yẹn last tí ó continue mọ́. That very day ní ṣòwò rẹ̀ end protest yẹn nígbà tí Very Dark Man tú gbogbo àṣírí. Ó sọ ó ní tí a bá ṣọ́ra ó ní Nnamdi Kanu máa lo more than 35 years ní nǹkan tí Very Dark Man sọ. Ó ní ó máa lo more than 35 years ní ọgbà ẹ̀wọ̀n. Ó ní nǹkan tí Nnamdi Kanu ó ní nǹkan tí wọ́n ń wá kó ṣẹlẹ̀ sí Nnamdi Kanu. Ó ní òun ni wípé kó ti weak, ó ní kó ti dàgbà sínú cell. Ẹ bá mi gbọ́ lé share button, ẹ bá mi gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ share button yẹn ní fi gbọ́mọ sí lágbára ọ̀ṣẹ́ àwọn tó nílẹ̀. Ẹ ní kó sọ́wọ́ ajínigbé ò ní gbé yín. Ẹ bá mi share, ẹ bá mi share. So this very guy ó tú àṣírí yẹn tó dẹ̀ sẹ́yìn pé ó ní wọ́n wá kí gbogbo agbára tí Nnamdi Kanu ní, ó ní wọ́n wá kó ti weak. Ó ní tó bá ti wá weak, ó ní kò wá nílé ṣe anything mọ́. Ó ní ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ wá fínlẹ̀. Ó ní bọ́jẹ̀tì tó wà ńlẹ̀ fún Nnamdi Kanu nìyẹn. Àwa kọ́ la sọ o. Ẹ bá lọ sí orí péjì Very Dark Man, ẹ máa rí ń bẹ̀. Ní ọjọ́ gangan tí ṣòwò rẹ̀ stop protest yẹn, ọjọ́ yẹn gangan ni bọ̀bọ́ yẹn tú gbogbo àṣírí yẹn. Bó dẹ̀ ṣe tú gbogbo àṣírí yẹn tán bílẹ̀,
tó challenge Sowore tó tú àwọn àṣírí pé Sowore gan mọ̀ wípé òun gan fúnra ra wọn pé just because of that ló fi kúrò nínú Nàìjíríà tó ń fi travel pé because pé wọ́n ti wọ́n nù wípé bọ̀bọ́ yìí ò ní pọ́blẹ́mù pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o wípé but ilé ni ọ̀rọ̀ ẹ ti wá ṣùgbọ́n lè ní báyìí àwa rí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lánàá lé under President Bola Ahmed Tinubu regime eléyìí tó wá ṣe pápápápá rí bẹ́ẹ̀ ni pé why tí wọ́n fi tún wá lo adájọ́ ọmọ Yorùbá why tí wọ́n fi wá lo adájọ́ ọmọ Yorùbá tó wá finish orúkọ yẹn ṣé gbogbo ibi tí àwa ọmọ Yorùbá bá ti dé báyìí láti fẹ́ máa fi wá wá wọn àwọn ọmọ Ìgbò wọ́n ń sọ wọ́n ní nígbà tí Kanu wọ́n náà wà la betray wọn wọ́n ní Yorùbá ló betray wọn ẹ jẹ́ ká wá wò lọ́jọ́ ìní ẹ jẹ́ ká wá wò lọ́jọ́ ìní ẹ jẹ́ ká wò lọ́jọ́ ìní ẹ jẹ́ ká wò nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ẹ jẹ́ ká wò nǹkan tó ń ṣẹlẹ̀ o why tí wọ́n fi rán bọ̀bọ́ yìí lọ sí irú ẹ̀wọ̀n bẹ́lẹ̀ nítorí ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ lánàá kò ṣeé ṣe kí iléeṣẹ́ ààrẹ kí wọ́n má mọ̀ sí kò ṣeé ṣe kò ṣeé ṣe báwo ni Federal High Court ṣe máa gbé ìdájọ́ kalẹ̀ tí ìjọba àpapọ̀ ò ní mọ̀ sí ẹ bá mi share ètò ẹ bá mi share ẹ dẹ̀ àní fẹlúdùn àpapọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ibi kíbi tó bá ti ń gbọ́ mi ò ọmọ yín náà ni o akànnì kákan tó ń ra sọ̀rọ̀ díẹ̀ lẹ́ni ni o ẹ jọ̀ọ́ mo bẹ̀rẹ̀ kíkí mi láàárọ̀ yìí láti ọ̀dọ̀ bàbá Professor Banji Akíntóyè bàbá àgbà nìyẹn bàbá mo tún wá lọ sọ́dọ̀ Chief Sunday Igboho èmi máa ń pe Sunday Igboho máa ní sí àgbẹ̀yìn. ẹ má bínú bàbá mi Abíọ́lá wọ́n ní is a lie èwo ni is a lie ń bẹ ṣé secret tí a ní very dark man tún ní is a lie àbí bí a ṣe sọ wípé àwa ọmọ Yorùbá bí bóyá àwa ni problem Nàìjíríà èwo ni is a lie ń bẹ èwo la ti parọ́ ń bẹ ilé ìtẹ́ bá ti tí a bá ti parọ́ ẹ bá wa fi sí ẹ bá wa dá padà sí comment section kẹjẹ ká mọ̀ ṣé ilé tí Nnamdi Kanu sọ sorry tí very dark man sọ ló jẹ́ irọ́ ni tàbí ilé táwa fi kún ló jẹ́ irọ́ ó dáa mo ti gbọ́ yín sà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ bàbá wa orílẹ̀-èdè Yorùbá.
no bàbá ó yàtọ̀ fọ àwọn ẹ̀ yàtọ̀ ẹ jọ láàárọ̀ ẹ̀ ṣàṣàmú kan fẹ́ bá wa sọ̀rọ̀ kékeré kan ní mo kàn ní ká tún ra gbéra débẹ̀ díẹ̀ ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ is of particular interest to me. Mo ti ń gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ oríṣiríṣi bàbá àfa Ọ̀ṣun yẹn ẹ sọ pé ká gbé bọ́dì lókù báyìí o ká gbé bọ́dì káwa gan ẹni gbogbo yín gan ẹ fọ́ nísìnyí ẹ má wọrí ṣé bí àjà Yorùbá kìíní ẹ má wọrí ẹ má wọrí mímí sọ fún yín sẹ pé wọ́n sì ń tún ẹ ni wọ́n sì ń yí so clear kò tí ì clear dáadáa ẹ má wọrí tá bá wọ bí Èkó wọ́n bá wọ Ìbàdàn bá wọn ẹ wá clear dáadáa díẹ̀ ẹ wá clear ṣé rí ìjà yẹn a sì máa jà ẹ má wọ Fúlàní ẹ̀rù ń bà yín wọ́n ti infiltrate wa wọ́n kó àwọn Fúlàní wá wọ́n ti pọ̀lẹ́ everywhere irọ́ ni they are nothing Fúlàní are very useless idiots ẹ má wọrí bá a ṣe máa clear àwọn ọmọ àyà yẹn lẹ́nu ẹ sì fi ogun yẹn lẹ̀ we will get there ṣe rí stages in gbogbo kìíní we will get àní Trump tó ń bọ̀ ṣe ó máa wà ẹ gbàgbé bó ṣe lọ wọ́n sọ fún yín pé president yín dey no return Tinubu àti Nàìjíríà wọ́n send àwọn delegation led by Ribadu wọ́n send àwọn minister send gbogbo wọn almost like 20 of high ranking officials of Tinubu pé kan wá sí America kan wá ṣe kìíní ordinary House of Rep member House of Rep member ló lọ ṣe meeting pẹ̀lú wọn not even vice president not even secretary of state not vice House of Rep member these are they no rate you alẹ́ ilẹ̀ ìwò kẹ́sì wà nílùú the country is gone ẹ gbàgbé ẹ kò kàn tí ìyá ni ẹ mọ̀ pé mo ti ń lé àwọn principle kan fún yín tẹ́lẹ̀ pé gbogbo àwọn tẹ́ ń gbójúlé kò sọ́nà bẹ́ẹ̀ kò help is not coming from anywhere o man there's nothing like foreign help from our people ṣẹ́ni tó bá yá ọlọ́run ẹ bá jẹ́ pé kóńdó ló ní ẹ bá jẹ́ pàdánù ẹ wá dìde ẹ bọ̀ kó tí ì tó tàmì ẹ má wọrí wọ́n ní èèyàn ń gọ̀gọ̀gọ̀ káṣọ ẹ̀ kókó igi kó má lè fàyọ ẹ má wọrí ṣe aláṣọ wa tó ti kọ́gi yẹn ẹ tó bá yá máa fàyọ ẹ má wọrí ẹ ṣe àti máa now the reason tí mo kàn fi ń try láti sọ ilé mo kàn fẹ́ sáré jára sí nǹkan kan ni ó dẹ̀ mo mọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa bí ẹ̀yìn kan nù èmi gan prepare mọ̀ kọ́ ọ̀rọ̀ afọ́nìkan máa bí nínú but it has to be said you know why it has to be said it has to be said because ṣe rí wàhálà tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn tí àbá tètè jẹ́ káwọn èèyàn wa mọ̀ pàápàá jùlọ àwọn míì tí wọ́n kàn ṣe unknowingly or ignorantly tí wọ́n ń follow crowd yẹn and all those words tí àbá jẹ́ kán mọ̀ tí wàhálà ẹ̀ bá lọ dé at the end of the day it will consume all of us so ó bẹ́tà báyìí ká sọ̀rọ̀ ká ṣẹra wa ṣóyé so later a máa settle ẹ̀ what am I talking about mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ religion. I was trying to say some things pé bá a ṣe mọ́ra wa nílẹ̀ Yorùbá kò sí mùsùlùmí fẹ́ onígbàgbọ́ kìnnìkan fẹ́ kìnnìkan you know but some few years ago nǹkan change and it changed and it's tending towards a dangerous narration yesterday Gumi came to Ibadan so nígbà tó wá Ìbàdàn yà ó kí n bọ̀bọ̀ ẹ̀ wá ṣe ní Ìbàdàn torí Ọlọ́run wọn wá láwọn kan náà gbé wá wọn wá sọ̀rọ̀ nípa ìbò ètò ààbò ni àti kí ló ń ṣẹlẹ̀ gan wọn wá sọ̀rọ̀ nípa bá ṣe ń kó àwọn muslim as terrorists whereas religion yẹn ṣe kí ló ṣe terrorists kí ni wọn ṣàwàṣọ gbẹ kí ni yẹn fọ́ ní ìsinmi gan ṣàpẹ́ this same Gumi now mo wá fẹ́ ṣàlàyé àwọn kankan pàápàá jùlọ for our own people ṣe mọ̀ pé mo sọ fún yín náà tí wọ́n bá fẹ́ pe America wọ́n ní the Americans wọ́n bá fẹ́ pe àwọn tá a ṣe ń bọ̀ kọ́mí Nàìjíríà tá a báyọ̀ lówó àbí ò sí ní ipò gíga wọ́n ní ordinary Nigerian láti ti yín wà ordinary so ẹ̀yin ordinary Nigerian yẹn ṣóyè yín ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ nítorí pé ẹ̀yin ò tí ì mọ power tó wà lọ́wọ́ yín ni ṣe rí ìlú yẹn láti gba òmìnira ọwọ́ yín gangan ló wà kò sí lọ́wọ́ àwọn religious leader ọlọ́ngàn kò dẹ̀ sí lọ́wọ́ àwọn political leader kò dẹ̀ sí lọ́wọ́ àwọn sókò ọba or sókò àgbààgbà ọwọ́ yín gan ló wà but you don't know the potential of your power yet but ẹ má wọrí ẹ má mọ̀ ẹ má ṣe rí ìjà yẹn mo ń gbọ́ gbogbo yín nìkan ó yẹ ká dìde ó yẹ ká ẹ má wọrí ẹ sì má dìde kò tí ì yá ẹ má wọrí ẹbí tẹ́ ń sùn sí yẹn tó bá láì ní igi lórí ẹ má fò dìde pé igi kẹ wàá wá fa àdá tí wọn pé wò níbọn àdápẹ́rẹ́ lónìí wàá gbá wọnú lé wàá fa àdá pé ó ṣeré ní bọ̀ ẹ jẹ́ kó sì dìgbà yẹn ọmọ now there is this narration of àwọn Fúlàní ti pọ̀ wọ́n ti invade everywhere àwọn they are in our house they are kojú ẹ má wọrí wọ́n máa lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ má wọrí
àwọn nǹkan kan wà nílẹ̀ Yorùbá táwa mọ̀ tó fi máa ń lé àlejò lọ wọ́n máa ń kí sí aṣáraba gbóni àlejò sì ẹ má wọrí ṣẹ́rí gbogbo yẹn ẹ má gbé àdúrà tá a ṣà ń gbà ṣẹ́rí Trump tó ń bọ̀ kọ́lọ́n tètè gun lábẹ́rẹ́ kúìkì ṣóyè yín kó tètè wá ìdíyẹra ti bọ̀ ṣó ti yé yín a máa yọra wa kó ń bẹ̀ yẹn ṣe nǹkan tẹ́yìn tèmi jẹ́ máa ń dùn sí nìyẹn pé àkókò jọ ṣí àìlẹ̀ kan náà ẹ má wọrí ṣẹ́ gbogbo yẹn ń ṣe kínní bọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wà very very important because it's a matter of knowledge we need to know what's going on. Ọ̀rọ̀ Mùsùlùmí ní ilẹ̀ Yorùbá is setting a dangerous stage. It's becoming a dangerous narration. À ń pè lọ́rọ̀ rétẹ́lẹ̀ ni ó ti fẹ́ máa dòótọ́. Mùsùlùmí we are the same thing o. Mùsùlùmí ń fẹ́ Christian fẹ́ Muslim. A ní Mùsùlùmí nínú ilé wa nǹkan kan bẹ́ẹ̀ yẹn gbogbo wa we are all the same thing. Until like bí 20 years ago ní kíní yẹn wọ another dimension because ìgbà yẹn tí bá lọ Ṣómólú mo ti kọ́kọ́ rí kíní yẹn ẹ̀mọ̀ ní Ṣómólú báyà ẹ̀mọ̀ àwọn afárá kan jáde wọn á to chair sí àárín títì Ṣómólú ń gbà yẹn wọn máa gbé báìbù wọn máa ka báìbù wọn máa túmọ̀ ẹ̀ pé Jésù ṣe kíní kan Jésù gan sọmọ Ọlọ́run kan báyìí ó wà ní Deuteronomy kíní kan wọn ṣáà máa tún wọn máa ṣe gbọ́ ẹ̀mọ̀ wọn bẹ̀rẹ̀ wọn kọ́kọ́ fèsì Christian bọ́ ẹ̀mọ̀ Christian tí wọ́n Christian àwa ṣe rí Christian ìwà Christian yẹn bí ìwà Yorùbá ìwà Christian yẹn tó jẹ́ pé à ń fẹ́ wàhálà à ń fẹ́ confrontation ṣá máa lọ gọ́gọ́gọ́ bí ìwà Yorùbá Christian ò láìkì wàhálà Christian ò rí tiwọn rò Christian kan ṣe tiwọn lọ ní tó ti yé yín so báyìí wọ́n á rò pé àwọn Christian yẹn àwọn level tí wọ́n ní level àbí báyà reaction tí wọ́n ń respect wọ́n rí so wọ́n pa Christian tí wọ́n á fèsì àwọn oníṣẹ̀ṣe ọmọ ṣe láwọn oníṣẹ̀ṣe tó wá fèsì yẹn ibẹ̀ lọ́wọ́ wọn ti wá bóru ibẹ̀ gan because nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe like 99% oníṣẹ̀ṣe táwa mọ̀ àwọn gan-an ń ṣoògùn nílẹ̀ Yorùbá àwọn tẹ́lẹ̀ gbogbo àwọn babaláwo pátá ẹ kó babaláwo 20 jọ ṣe pé normally àwọn babaláwo náà tẹ́lẹ̀ wọ́n ń sìn àwọn oníṣẹ̀ṣe ti ń jáde fúlẹ̀ ọ̀tọ́ ní àwọn oníṣẹ̀ṣe nǹkan torí ọ̀rọ̀ àwọn mùsùlùmí alákatakítẹ̀sí náà ló wá bùsì ìṣẹ̀ṣe gan bọ̀ tẹ́lẹ̀ fífún oníṣẹ̀ṣe gan ó lè má tètè sọ pé oníṣẹ̀ṣe lòun bẹ́ẹ̀ lọ́wọ́ religion kan máa ń profess Islam ni majority of them Muslim gbogbo àwọn babaláwo tó tiẹ̀ jẹ́ babaláwo gan ọmọ ẹ̀ sì máa lọ lé kéw they work together again say Christian ló lè sọ pé Ọlọ́run ò fẹ́ kinní kan face your God o but Mùsùlùmí máa sọ pé Ọlọ́run ò kájò do you understand so we are like the same thing but suddenly some years ago ó di pé ká máa àtàkì àwọn oníṣẹ̀ṣe kinní kan oníṣìṣe ni wọ́n máa lọ́nu náà ni wọ́n ń ṣe kinní kan díẹ̀ wọ́n dẹ̀ nìkan bá ń pùṣèyàn tó bá ti kan wọ́ ẹ̀hún náà wá yíjú padà sí wọn oníṣẹ̀ṣe wá yíjú padà sí wọn. Now there are some people in Yorùbá land tí wọ́n kọ́kọ́ gbé àbọ̀dé yìí dé tán wá dàbò wá lórí ìdí tí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí because ẹ mọ̀ pé ọ̀rọ̀ lágbára ṣẹ́rí gbogbo tán Yorùbá ń tún tàn sọ Mali láti wá kinní kan láti wá gbogbo ẹ̀ náà ara conquest spirit ni o wọ́n kó wá ara wọn strategy jihadist Islamic strategies àwọn ṣọ̀tá náà ni o tó fẹ́ fi kọ́kọ́ alẹ̀ wa wọ́n ṣàfẹ́ da ìtàn wa rú dà wá lórí rú dá gbogbo ẹ̀rú nǹkan tó ń ṣe nìyẹn o pẹ̀lú lot of people mọ̀ torí mo fẹ́ sọ̀rọ̀ báyìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí tiwa tí Yorùbá ni o Mùsùlùmí Yorùbá tẹ́ jẹ́ tiwa because I will expect a lot of you to even come out ṣe àmọ̀ pé mi sìn Christian lèmi ẹ bá sọ̀rọ̀ I might be sounding biased but báyà tẹ̀yin Mùsùlùmí gan tẹ́ jẹ́ Mùsùlùmí tí Yorùbá tẹ́ bá sọ̀rọ̀ síta báyà àwọn èèyàn máa gbọ́ better máa kan náà ń pe máa yẹn ní Professor Isaac Akintola àbí nǹkan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn díẹ̀díẹ̀ Muslim Rights Concern nìkan tí wọ́n bá ṣe election a ní Mùsùlùmí kan náà fi ṣe election tí wọ́n bá ṣe House of Rep a ní House of Rep mẹ́ta ní Mùsùlùmí kan ló wà ń bẹ́ẹ̀ kò sí Mùsùlùmí bẹ́ẹ̀ and Christian go kí ló ń ṣe máa yìí ó sọ̀rọ̀ bí ìlú ṣe máa dàgbà ó sọ̀rọ̀ bí ìlú ṣe máa develop ó sọ̀rọ̀ bí ìlú ṣe bá ti máa protect ara wa ọ̀rọ̀ Mùsùlùmí Islam ni ó lè ní kìnnìkan wọ́n fún holiday kan wọ́n fáwọn Muslim holiday wọ́n ṣe kìnnìkan Lagos state government èèyàn mẹ́ta ló yàn ní commissioner Mùsùlùmí kan péré ló wà ń bẹ̀ Christian ní gbogbo wọ́n yẹn ṣàbẹ̀rẹ̀ wọ́n wá ń wádìí máa yẹn pé ká ní bó máa yìí ti wà ọmọ bó ṣe yà mí lẹ́nu nìyẹn bá lọ́mọ fẹ́ ni mo ní wà á ṣèjà á jà fẹ́ àwọn ọmọ fẹ́ à ń jà
ọ̀rẹ́ làá máa ń ṣe lẹ́yìn ká ṣayé ká mẹ́mu ká jẹyán kò sí àbámi ọmọ wo lélẹ̀ ìfẹ̀kẹ̀ pé mo wá rántí wípé òwe Yorùbá kan sọ wípé tí ìlú kan bá ń tòrò tádùúgbò kan bá ń tòrò tágbolé kan bá ń tòrò a jẹ́ wípé ọmọ àlebẹ̀ kò tí dàgbà ní ọmọ àlefẹ̀ máa ní sórí bó ṣe because èmi ti rò pé báyà bí ìwò kankan ló ti wá ní because àwọn ọmọ àlè kan ti dàgbà dáadáa ní ìwò tá a dẹ̀ mọ̀ wọ́n tá a máa pọ́ǹtì wọn dáadáa pé báyà bí àwọn ògbó kankan ló ti wá ní àbí bí àwọn sáàdì lọ ọba lọmọ fẹ̀mí yẹn bà mí lọ́kàn jẹ́ gidigidi gan mo wá rántí òwe yẹn pé wẹ́ Ifẹ̀ is an old town sọ ara àwọn ọmọ àlè lúwa ló ti dàgbà yẹn ìwọ náà tó wá lẹ̀ jẹ́ pé àti ìrànlágàrá gidi ẹ̀sìn kan kó jáde láti ìlú ẹ̀ àti ìrọ̀bà bíi Olúwo láti ìlú ẹ̀ tí náà ń dùn pé ògùn ìṣèlú tèmi kẹsàn-án lómi ọmọ máa sùn o jẹ́ pé torí òwe Yorùbá yìí ò sọ wípé ìlú tó bá ń tòrò kò sọ ọmọ àlè ń bẹ̀ ni ó ní ọmọ àlè ló ti dàgbà sọ èyí náà sì lọ́mọ àlè nínú yìí o wọn àti dàgbà náà sì wà kéékèèké àdó àtàkà ń gbà ní pé Ọlọ́run ní jẹ́ kán gbọ́ Ọlọ́run ní jẹ́ kán dàgbà ká tètè gé wọn dànù. So now it started then Olúwo became king Olúwo too started then there's this terrorist guy ní Ìwó mọ́fì Ìwó gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi. There was a time this terrorist guy ní Ìwó was saying that they should teaching kids how to shoot gun how to swim táwọn bá ṣe ń jàbọn bá ṣe ń ja jihadi then you begin to ask ta náà fẹ́ bá ja jihadi because kò tiẹ̀ wá yé mi báyìí and we need to start talking. Gumi was in Ibadan yesterday mo tiẹ̀ fẹ́ wá wò gan kí ni interview tán fẹ́ bí Gumi kí ni nǹkan tó tẹ́rẹ̀rẹ̀ tán fẹ́ tí Gumi fẹ́ sọ náà tó fẹ́ sọ and wọ́n dẹ̀ ti wá disciple àwọn èèyàn ẹmọ wá sí yẹn ká máa sọ kìnnìkan ti disciple wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n pọ̀ Ìbàdàn wọ́n wà l'Óṣogbo wọ́n wà l'Ẹdẹ wọ́n wà n'Ìwó wọ́n ti plant wọn káàkiri and that is why I am saying all this ẹ̀yin èèyàn wa ẹ̀yin pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá it is that time you begin to stand up and begin to tell our people wípé kò ń ṣe irú Islam normal Islam tiwa nílẹ̀ Yorùbá o they have another agenda o because èmi ò understand tẹ́ ṣe máa sọ pé èèyàn ọmọ ìyá yín nínú Islam ní kinní kan tó jẹ́ pé tẹ́ bá jọ lọ kírun gan wọn lè kírun lẹ́yìn tí yín. I was traveling one day to Ekiti mọ́tò mi ní fọ́ọ̀tì ní ọ̀nà Ìbàdàn kí n tó dé Ìbàdàn yẹn along the road mo ṣáà gẹ́tì mẹkáníìkì kan rosa mechanic máa yẹn àfà ni one àfà like this ìjọ tí máa yẹn wá ń ròyìn mí mọ́ bá a ṣe sọ débẹ̀ tó ń ròyìn nọ́ọ̀tì pé tójú orí àfà ni o ọmọ Yorùbá ni o ó nígbà yẹn ní ìjọ yẹn ní Kano ó ní òun lọ sí mosque ni àwọn lọ sí Jímọ̀ wọ́n ń kírun lọ́wọ́ àti ìkírun yẹn wọ́n ti sọ nǹkan tá máa ṣe fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ó ní jàlámíà tó ń wọ̀ tó ń fi kírun ó lóun ló ń wọ̀ dé Ògbómọ̀ṣọ́ ó ní n tó jẹ́ kóun escape àwọn bí àwọn ọ̀rẹ́ kan ṣáà ẹ̀pọ̀ ẹ̀ṣá nǹkan kan ló bẹ̀rẹ̀ tó ròyìn fún mi so it's not very about Muslim tí wọ́n bá mú ẹ wọ́n máa pa ẹ ni so stop seeing Sultan of Sokoto or the Northerners as your brother èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi gangan ni brother èmi gangan na me be your brother so láwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn even ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn àwọn tó ń lọ bẹ̀ àbí babaláwo tó wà ní àdúgbò yẹn àwọn gangan àwọn ni brother tó nídìí tó bá ya tán tìdí ló máa di you see this religion of the thing the religion generally so yeah a kàn fi ń pẹ́ tara wa bí a fẹ́ ń associate ni most of the time the issue of serving God is personal. It has nothing to do with your country or your land. It's a personal thing. Pé ọmọ Ọlọ́run ó ṣe kíní kan. Irú èmi sìn, I'm a Christian. Sí, wo kò sí bó ṣe lè kó o fò kó dẹ́yẹ, o ò lè convert mi, o lè change mi kó o ní Christian. It's not possible. Because kò ń ṣe ni, mo mọ wàhálà tí mo ti, Jésù yẹn, so yẹ, èmi mọ wàhálà tí mo ti fà ní ayé, mo mọ nǹkan tó jù mi tì rí tó jẹ́ pé Jésù yìí,
òun ni mo ké pè tó gbà mí. Ìgbà kan wà mo ń gbébì kan nìbàdàn eré àbí kan ń pè bẹ́ẹ̀ ní baba sàlẹ̀ àdìta gbé báyìí wọ́n súnmọ́ òjé báyìí lọ́dọ̀ ń kù mí kan báyìí ni ó súnmọ́ òjé báyìí bá ti rìn kúrúkúrúkúrú gbà ní agbolé báyìí máa bọ́ sí àárín ọjọ́ òjé ni ọmọ ìgbà yẹn kò síṣẹ́ kò sí kankan àrùn jẹjẹ bíi 101 kankan la máa ń ṣe ń gbà yẹn àbí 100 àbí nkankan ọ̀rọ̀ tí mo ń sọ yìí so over 30 years ago ni mo ń sọ o kí o lè mọ̀ pé Nàìjíríà don spoil no be today báà tún ṣe wá ró jẹjẹ tó àkòríṣẹ́ kò sí brother mi ṣe car printing painting ní ọ̀nà géètì tó bá ti ríṣẹ́ arán nìkan sí mi pé kí n máa bọ̀ iṣẹ́ ti wà kí n wá sa pépà màá sáré lọ màá ṣàjókòó sílé a máa expect pé ok ibo ní next week ti máa wá ǹjẹ́ jẹ́ mọ̀ pé bá a ṣe wà yẹn tó bá tún wá di lóru ọmọ làwọn kan á tún dé àwọn ẹ̀yà yígini adigini wọ́n á tún dé náà máa fún ẹ lọ́rùn wọ́n á jókòó lé ẹ lórí ó máa jí báyìí láàárọ̀ ọjọ́ kejì ogun ara máa rẹ ni wàá rò pé o ti lu oko láàrin òru ni ló máa sweat kí ni ẹ ti ń ṣe mí ti pé kí wọ́n rò pé kí ló ń ṣe gbogbo ọ̀run máa ru ẹni tó bá jí lẹ́gbọ́n kan ẹ̀gbọ́n yẹn ní rúùmù ní ọ̀dọ̀ wa bọ̀ oko Ìbàdàn ló ń gbé sóò bá ti di táyì gbọ́dún kankan bẹ́ẹ̀ yẹn á wá kó fámílì ẹ̀ wá ṣe kíní máa yẹn bá wá ọ akọ̀kọ́kọ́ wá bíjọ́ mẹ́ta káwọn fámílì ẹ̀ tó dé ó bá wá máa play rédíò ní àdúgbò kìíní kan ó bá kọ́kọ́ dé ó bá jíjọ́ kejì orun tó kọ́kọ́ sọ wá sọ pé ó mà wá ga ọ pé bó ń ṣe sùn lálẹ́ àná pé bó ń ṣe kó pankẹ́rẹ́ dé nìyẹn ó náà tilẹ̀ fún mi ní bàbá rẹ̀ nígbà sọ pé èmi náà pé kíní ẹ̀kan máa fún mi lọ́rùn kíní kẹ̀kìnìkan àwọn pásítọ̀ àdúgbò tó kàn máa ń rìn lọ tó máa pásítọ̀ sọ fún pásítọ̀ akẹ́bí ń ṣeré ni o bọ̀wọ́ ẹ̀ bá kọ àwọn sáàmù kan fún wa pé ká sáàmù ká tó sùn ká ṣe kíní kan ká pray ọ̀pọ̀ èmi àti dìmánà yẹn máa yẹn mi tiẹ̀ mọ̀ bí mùsùlùmù ó dà pé mùsùlùmù gan lọ náà àjọ kásáàmù àti àjọ ṣe kìí àbá sùn ọmọ àwọn tó wá ń fún mi lọ́rùn mi rí wọn ó ṣe di lálálẹ́ máa ṣe kásáàmù nìyẹn àìmọye ìṣòro tí mo ti kojú ní ayé tí mi lè máa sọ tó jẹ́ pé Jésù ni mo pè tó gbà mí so èmi yẹn ni wàá wá máa sọ fún mi sí pé inú náà máa lọ kí wọ́n á jọ ẹ̀mú tí mi lè jọ ẹ̀ aláyé roommate mi ní school muslim ni ọmọ Ṣakí ni ìgbà kan wà tá lọ fa wàhálà ní school tó jẹ́ pé ọmọ òun òkè sàn ní ilé wa kó school wa yìí àwa bọ́nìgà wa fèsì Ọlọ́run tẹ́mi bá ti ń pe Jésù gbà mí Ọlọ́run wọ́n máa jẹ́ kí wàhálà ìṣẹ̀lẹ̀ ṣàánú mi ok bọ́bọ́ yẹn ló sọ fún yín gbà pé kíní kan wà kìrìsíyù àbí nǹkan ló pè muslim ni ó kìrìsíyù pẹ̀lú máa ṣe òun náà máa ṣe kìrìsíyù ẹ̀ tó máa fa kìrìsíyù ìṣe gbogbo ẹ̀ kíníkẹ́kíní ọmọ Ọlọ́run kúkú gbàdúrà wa kí wàá ní tiẹ̀ tabadẹ̀ láwọn oníṣẹ̀ṣe náà Ọlọ́run gbọ́ àdúrà wọn lọ́nà tiwọn kí wàá ní pọ́blẹ́mù tiẹ̀ tó wàá fẹ́ sọ gbogbo wa tó wàá ní dandan agbọ́dọ̀ di mùsùlùmí. Now the reason why I'm saying this because ẹ máa jà ẹ máa but ṣe rí títà ìmùjà bá tó so that nǹkan tí àwọn sultan fẹ́ ṣe wọ́n fẹ́ ká ní internal conflict ṣé oyè yín tábàlà fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ó máa di pé àwọn olúwo àwọn mọ́fítì wọn á jáde pé rárá ilẹ̀ mùsùlùmí a gbọ́dọ̀ jà fún náà kán má wàá máa set ẹ up against your own brother torí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín o ẹ̀mí ní tàn yín o ẹ̀yin tẹ́ ẹ ti gbàbọ̀dè Ọlọ́run ẹ̀pọ̀ tó wà àṣùẹ̀dà ẹ̀pọ̀ tó princess Ọ̀yọ́ ìyẹn náà sọ pé irú tó bá ṣẹlẹ̀ báyìí la máa mọ̀ pé àwọn àfa gan wọn lóògùn àwọn christian gan wọn kálukú dira ní Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ tí Ọ̀yọ́ òye tẹ́ ẹ rò pé ń jà fún Allah Ọlọ́run àbẹ́yẹ tẹ́ ẹ rò pé ń jà fún Muhammadu ẹ̀pọ̀ tó wà ọ àṣùẹ̀dà ẹ̀pọ̀ tó wà ọ ibi tọ́rọ̀ dẹ̀ ń lọ òun kálukú ti kan orí yín mọ́nú o a máa run yín tán ni o so bẹ́tà báyìí kẹ́ ẹ tètè wálé o because mo tún ń ṣàlàyé kinní kan fún yín o tí wàhálà bá ṣẹlẹ̀ tá a bá tanná bo ìlú wa tá a wá di rẹfújí Saudi Arabia ò ní gba ẹnìkankan nínú wa o wọn ní ká wá gbé nílé àwọn o Israel ò ní gbé ẹnìkankan nínú wa o wọn ní ká wá gbé nílé àwọn o aláfẹ́jà forílẹ̀-èdè wa sìn kí là ń sọ sìn à ń sọ̀rọ̀ ogun bá a ṣe máa ṣègbàdí a ṣe máa ṣayọta a ṣe máa ṣe kinní kan ṣé ti wá rí i pé ìṣẹ̀ṣe wa gangan òun ló nílẹ̀ wa ilẹ̀ Yorùbá ò ń ṣe ilẹ̀ Islam o kò ń ṣe ilẹ̀ Kristẹni o Yorùbá ò ní kó má ṣe tó sí it depends on you it is your own personal relationship with God but we are talking about our land ẹ jọ ẹ mo fọlọ́n bẹ̀yìn ni o please I am begging you see our politicians they are corporates àwọn èèyàn ò wọ́n rí anybody ro torí ẹ̀ mo dẹ̀ jẹ́ ń ṣàlàyé gbogbo wọn náà ní private jet wa láyé mi ìwọ tó ń ròyìn pé kínní wọ́n ní citizenship ìlú mi o wọ́n ń sara ọmọ
igi dẹyẹ fò làwọn boys yìí o. I know what I'm saying o. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín gbogbo àwọn mọ́fìtì wo nǹkan kan ṣe é tán bá ti ń sọ̀rọ̀ ẹ kàn wó pa àwọn wèrè òpònúnú wa ló ń sọ̀rọ̀ ni. These are not normal, these are terrorists. Ẹ má máa sọ pé àwọn alájẹka GDS kankan, no, they are terrorists and it is better we know them so because I don't even fucking understand whatever Gumi has come to do in Ibadan and he has his own people. Ó dẹ̀ láwọn iṣẹ́ kéékèèké tó ń ṣe lábẹ́nú náà and àwọn people ibi tí wọ́n gọ́líbù sí ṣe mọ̀ pé Yorùbá aláìkìkù aláìkìkì nìkan wọ́n máa instigate ẹnìkan pé má wọ̀rí ìwọ pàṣẹ tó wà wájú ẹ ṣe kìíní kan má wọ̀rí a máa fún wọn ní báyìí a máa fún wọn ní báyìí. Meanwhile strategy ṣẹ́rí àwọn Fúlàní they are stuck in 1600. I have told you strategy wọn kò change. Strategy tó fi gbalẹ̀ lọ́wọ́ àwọn Hausa strategy tó fi gbà lọ́rin they come through religion wọ́n introduce ẹ̀ tó bá yá ẹ̀yin mùsùlùmí yẹn náà máa lò láti bá brọ́dà yín jà tẹ́ bá pa àwọn brọ́dà yín jà wọ́n wá fèsì ẹ̀yin gan wọ́n wá exterminate yín ilẹ̀ náà fẹ́ wá gbà o èmi ò tí ì rẹ́ tán kidnap tán ní ẹṣẹ́ mùsùlùmí yẹn máa lọ for the fact pé wọ́n gbé àbọ̀ fẹ́ pa ẹ́ torí pé ó jẹ́ Yorùbá ni o máa lọ fọ́ sọ́wọ́ àwọn criminal yìí o àwọn pípù yóò ń ṣara wa ọmọ àlè àníwáníwá wọ́n ti dàgbà ní o irú àwọn Ìsáàkì Akíntọ́lá nǹkankan bẹ́ẹ̀ yẹn ọmọ àlè Ifẹ̀ ni wọ́n ti dàgbà ní o torí ẹ̀ tó jẹ́ pé I have never seen where someone claim to be a prof and educated I have never seen o ronú pé òkè báwo ni ìlú wa báwo ló ṣe fẹ́ develop àwọn kan la fẹ́ ṣe how do we hold our politicians accountable báwo la ṣe ní ní wàhálà báwo la ṣe fẹ́ ṣe safety ìlú wa báwo la ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ṣe kinní kan wọn fún mùsùlùmí ní kọ́tà tó dáa wọn ṣe kinní kan olóògùn gbogbo àwọn pípù yìí má gbọ́rọ̀ sí wọn lẹ́nu o àwọn ọmọ yín kéékèèké wọ́n lọ mọ́dúrísà lọ ilé tó lọ kinní kan ẹ má jẹ́ kí wọ́n radicalize wọn o tí wọ́n bá dé ẹ máa bí wọ́n pé kí wọ́n kọ́ wọn nílé tó ẹ jẹ́ kó jẹ́ wọn wípé Yorùbá land force àṣà wọn ìṣe wọn èdè wọn comfort o Lárúbáwò ń sọmọ ìyá wa tí wàhálà bá ṣẹlẹ̀ nílùú wa wọn ní gbà wá o wọn mọ́lé ayé wa rí o Israel ò ní gbà wá o bẹ́ẹ̀ ẹ lè lọ ìlú wọn tí ẹ lè rìn lọ sí ìlú wọn jìnnà sí wa o wọn ní gbà wá as refugee o níbòmí ìjùlẹ̀ wa lọ o don't allow some miscreants to come and kánná yóò lẹ́wọ̀ all in the name of religion. Ṣẹ́ríjà apá fẹ́ gba Yorùbá ní ṣàǹkankan àì máa gbà o ẹ má gbọ́ra yín o a sì máa jàjà yín o but the reason why I'm saying all this so that we don't have conflict within ourselves too we must come together as a people first ṣé tá a bá jagun tá a gbalẹ̀ wa tán nígbà yẹn làṣírí religion máa tú brother mi ànígbà tí mo wà ní Naija ṣẹ́gbà tí mo wà lẹ́kọ̀ọ́ there was a time I was homeless mi nílé gbà yẹn I lost my accommodation ọmọ mo ṣe lọ join prayer warrior nìyẹn àìdí ọmọ má gọrẹ mo join prayer warrior máa lọ sí area vigil máa lọ sí zonal vigil máa lọ sí provincial vigil máa lọ sí almost every day àní mo lọ vigil for 90 days like 270 days no 90 days now yeah 90 days ni 90 days like 3 times that's like 270 days now in a year. Almost every day ni mo ń lọ vigil almost ni vigil wa àwọn àwọn tó ń ṣe mo ti ní timetable ní màá lọ sí kinní kan Paris ní kinní ìjọ Wednesday màá lọ lẹ́lẹ̀ ìjọ Monday with my travelling bag and my brush mo ṣe lọ vigil káàkiri nìyẹn láti dàrọ́ bá mo ti brush mo tún ti rẹ́ta street torí ẹ̀ máa ń wẹ̀rọ wípé brother ẹ̀ understand ìyá tó yàn wá gbọ̀ngàn lọ ọmọ tó já ọpẹ́ sì ti rí Ọlọ́run gbọ́ Ọlọ́run ìwọ tó bá lè rí nígbà yẹn tí mo ń lọ vigil tí mo ń kà bá ọmọ wàá rò pé bẹ́ẹ̀ mo fẹ́ràn Ọlọ́run tó ní situation ni tẹ́mi náà bá nílé tí n bá nílé ńgbà yẹn tí à ń sẹ́yìn tí n bá nílé tí a ti wá òkè tí mo mọ̀ pé àárọ̀ ọjọ́ kejì ọjọ́ ẹjẹ́ pé lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mo ṣe wọ́n zù ni ti ní balance jẹ́ pé àárọ̀ ọjọ́ kejì máa resume iṣẹ́ mo ní family mo ní gbogbo ẹ̀ mi ní máa lọ vigil 300 days in a year tó jẹ́ how many days la ní in a year tí máa lọ vigil 300 days mo bá ń relate story yẹn fún bọ̀bọ̀ kan tájọ́ ń ṣiṣẹ́ one of my colleagues pé àwọn ọmọ gẹ́gẹ́ àti face Naija pé ọmọdé àwọn ṣe táàdì mo lọ vigil gbáàlà mo lọ vigil ṣé mo ní ṣe ọ̀lẹ́ lọ vigil 120 days èmi ti lọ vigil 120 days nìkan ọ̀bọ̀ ẹ̀ bá rẹ̀ ọ̀bọ̀ ẹ̀ ní kí n jẹ́ má jẹ́ kó sọ̀rọ̀ mo ní àlàyé já mi sí oníkíni ó lóun ti lọ 300 days vigil ọmọ mo tún fọ́ ọ pé ìwọ náà bẹ́ẹ̀ lógún lẹ́tọ̀ ní ó ní òde yé mi ọmọ ṣé orí ọ̀pọ̀lọpọ̀ religious activity tá a ṣe àìníṣẹ́ ìṣòro ìdààmú ni Ọlọ́run
sórí tá a bá gba orílẹ̀-èdè wa tí gbogbo nǹkan bá dáa a ní máa jà fún religion mọ́ àṣùẹ̀dà gbogbo àwọn olúwo tó rí gbogbo wọn zù mí ṣé bẹ́ẹ̀ rí fídíò olúwo tó ń lọ sí aláàbò pé kán ẹ̀pùn kán gbowó fún wọn fẹ́ pa wọn fẹ́ ṣe kìnnìkan tá a bá lórílẹ̀-èdè wa gbogbo yẹn ò ní máa ṣẹlẹ̀. These are supposed to be even a government control activities because nǹkan tí o bá ti ní law and order it always go it get out of hand. So máa gọrẹ o tí ìlú wa bá da tíṣẹ́ wà fáwọn ọ̀dọ́ wa àṣírí religion máa tú o gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tí ò lè marry kinní kan kò ń ṣe iṣẹ́ ayé o kò sọ́kọ tó fẹ́ fẹ́ yín o because bọ̀bọ̀ tí wọ́n ń wò pé ó dàgbà yẹn ó ti pé 40 years kò tí propose kò tí ṣe kò lè propose kò níṣẹ́ o he no get job o majority of the crime that we are witnessing on our land is because of the situation of the country. Ẹ máa gọra yín o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ religion kìnnìkan yìí situation we are majority of us we are situational religionists àbí báwọn náà ṣe ń pè situation ni o ẹ̀yin ò notice pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbẹ́sì sórí tán bá wá sílùú òyìnbó notice pé wọ́n máa ń change bákan àkótí yẹ yín ṣé mi sọ̀rọ̀ bàbá àbàdàn fún yín ni bàbá àbàdàn àwọn ẹ̀ ti kírun tó bá rórí ẹ̀gàn lásán ibi tó pàdé bàbá àbàdàn ti change àbàdàn wà New York ṣe àbàdàn jáyé gan bàbá àbàdàn ṣé mi sọ̀rọ̀ ẹ̀ fún yín ni aṣọ tí bàbá àbàdàn wọ̀n sí I'm very sure ká nígbà tó wà Naija tí ọmọ ẹ bá wọ̀ mo mọ irú èèyàn tó jẹ́ ni àjọ gbẹ́ngbà tó kọ́kọ́ wọ Amẹ́ríkà bàbá àbàdàn máa dìsónà pé òun ò fẹ́ rí ẹ mọ́ but look at it today ẹ jọ mo fọlọ́ ǹbẹ̀ yín o ẹ má jẹ́ kán ba ayé wa jẹ́ o sultanic Islamic jihadist fulanistic agenda ní gbogbo eléyìí àwọn olúwo mọ́fítì wo àti gbogbo wọn tó pọ̀ báyẹn tó fẹ́ máa dalẹ̀ Yorùbá rú o mo fọlọ́ ǹbẹ̀ yín o à ń ṣe fanatic muslim à ń ṣe terrorist o à ń ṣe terrorist nílẹ̀ Yorùbá o èmi ò dẹ̀ rọ́mọ Yorùbá tó máa ní kò sí muslim ní family òun mi ì tí ì rí tó máa ní kò sóníṣẹ̀ṣe mi ì tí ì rí bẹ́ẹ̀ ni ṣé wá ń ṣe christianity tẹ́ ń ṣe muslim náà tó which is good and so many other things àdúrà kan wà tá a máa ń gbà christendom wá ní ìṣòro wàhálà àdàmú tó jù gbàgbọ́ wa lọ kọ́lọ́ mọ́ jàre àwọn ìṣòro kan wà Ọlọ́run má jẹ́ kéèyàn rẹ̀ tí wọ́n á ní ẹ lọ fẹsẹ̀ létò nígbà yẹn lẹ wá máa rántí bàbá kan wà nílé yín babaláwo ni àbí òní oníṣẹ̀ṣe ilé yín àbí kinní kan á lọ pé bàbá kíni ká ṣe wọ́n lè ní ẹ lọ ṣe kinní kan ẹ lọ pàdìyẹ tí ò bá ìlànà Islam ẹ̀gàn àbí ìlànà Christianity ẹ lọ ṣùgbọ́n tó jẹ́ pé òun ni òun ni solution sí problem ẹ we are Yorùbá we are ọmọlẹ̀ káàárọ̀ oòjíire a yàtọ̀ sí wọn o ẹ má tanra yín o. Don't let religion divide us. We are the same thing o. Má lọ rò wípé in your day of calamity pé all these religious people ànígbà tójú mi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jásẹ̀ sísá kan wà nígbà yẹn ní chọ́ọ̀chì wa ọmọ chọ́ọ̀chì tèmi lọ́ngbà yẹn wọ́n fúlù ayé wa pẹ̀lú activity redeem minister na ọmọ Monday a máa ṣe bí a máa ṣe program ní church nírọ̀lẹ́ leaders a máa meet a máa evaluate service àná kí ló ṣẹlẹ̀ báyà nǹkankan wà check wà tó epo lọ deposit lánàá tá àráyé deposit tá à ń ti lọ a máa ṣe Tuesday a máa lọ sí dignity Wednesday night a máa lọ fún prayer prayer meeting on Thursday a máa ṣe faith clinic on Friday a máa ṣe vigil ó lè jẹ́ area vigil ó lè jẹ́ sonal vigil ó lè jẹ́ clinical vigil on Saturday being an Sunday school teacher and usher a máa lọ fún a máa lọ fún rehearsal and a drama clinical a máa lọ fún gbogbo ẹ̀ a máa lọ sí gbogbo ẹ̀ tó bá di Sunday àti máa jí lọ church látàárọ̀ títí a máa ṣe gbogbo sáfíìsì tá a bá parí tán a máa ka owó a máa ṣe gbogbo ẹ̀ wàhálà máa ti church bá ti ń délé bíi 5 p.m. mo tún ti wọ house fellowship by 6 p.m. títí bá a ṣe máa ṣe 365 days nìyẹn tó bá dìgbà Christmas a máa ṣe let's go and fishing kò sáyè fún family wọ́n dẹ̀ máa jẹ́ kó yẹ ní church wípé àwọn ará church tó rí they are your family they are your brethren a máa ń pera wa ní household of God people brethren household of God people which is now máa pera wa kìnìkan pé tó bá lọ ní opportunity kọ́kọ́ sọ fún àwọn tẹ́jọ wà ní church náà wọ́n jẹ́ kó yé wa máa wò bí ìdílé ẹ̀ wọ́n ní báyọ̀ ní ọdún àmọ́ ní family kìnìkan ò lè ráyè lọ. We sold ourselves to the ministry. Wow. We dey whine until one of our sisters
sísà yẹn kàn gbọ́ ni àwọn jákèjẹ sì tiẹ̀ máa tú ẹ̀sìn tiẹ̀ ló ní sísà yẹn gbígbà yẹn ó kàn kú ní ṣá ó kàn dédé boko ẹ̀ mú lé mi pásáré ló pásọ pé sísà alágbájá máa ti kó kíníkíní ẹmọ kẹtí pásọ bá kọ́kọ́ sọ ni agbo èmi sọ fún yín pé àwa household of God o tó jẹ́ pé gbà mí ìrànwọ́ bá fẹ́ ṣe nǹkan family kẹ́ wọ́n á jẹ́ kó yẹ pé ṣé wàá fi programu dẹ̀ wàá travel ni ọ̀pẹ wo ó lè lọ jáde wọ́n kó send kan sí wọn kẹtọ́ kọ́kọ́ béèrè ni pé àwọn family nǹkan ṣe ti get in touch pẹ̀lú àwọn family ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣọ́ọ̀kì ní bákan and it's true because kò ń ṣòkú tí church lè sáré gbé kíní kan a gbọ́dọ̀ get àwọn family ẹ̀ náà lóòótọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn kọ́kọ́ wí ìwé kí mi bákan pé ṣé bí church gbogbo ilé ayé wa church la fi ń sìn even bí family ní nǹkan gan àwọn church first ni ẹ kọ́kọ́ béèrè pé family ni o so ńgbà tó kú yẹn kú tán òkú yẹn wá di ti family a kọ́kọ́ já mi sí i pé àwọn kò sí nǹkan tá a lè ṣe ọ̀kan kan lọ gbé síbì kan náà àwa ń wá family ẹ̀ tó ń sìn náà ṣẹ̀ wá ń wá family ẹ̀ so ìwọ tó torí ẹ̀ bọ kíní tó rò pé kíní tó bá ṣẹlẹ̀ tán wọ́n á rán ẹ padà sí ilé ẹ̀ so ilé tó ń bọ̀ yẹn bàbá gbolé yín kò ń ṣe Islamic fanatist o oníṣẹ̀ṣe ni ó dẹ̀ lè jẹ́ Christian ó dẹ̀ lè jẹ́ whatever bọ̀ bàbá gbolé yín ni olódẹ̀ ní solution sí nǹkan tó ń wá so it is that time we come back ẹ jẹ́ ká realize pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí wa tẹ́ ẹ jẹ́ tiwa nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ń ṣe terrorist begin to speak up and cancel people ẹ jọ mo fọlọ́ọ̀bẹ̀ yín ẹ jẹ́ kó yé wọn torí tí ọmọ tí gbogbo ẹ bá ti ń dún pàpàpàpà ẹ má tún máa kọjú sí brọ́dà yín o kẹrù pé ń jà fún Muhammed ẹgbẹ́ ń jà fún no ẹ jà fún ilẹ̀ wa náà á dára fún wa o Ọlọ́run ní jẹ́ ká kó fọ́ta yìí ṣẹ́ni Yorùbá nation ó dùn àyè a máa gbà ẹ̀yin relax ṣe rí o máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan sọ kí nìkan nǹkan tó lọ́ọ̀ ti fi hàn wá ni àwa kéré nú ayé o Ọlọ́run máa ń ṣàánú àwa náà díẹ̀ a máa gbà ẹ̀yẹn máa wọrí ṣe ẹ̀dẹ̀ rí gbogbo nǹkan tó máa da gbogbo ẹ̀rú tá a fi máa bọ́ sínú òmìnira wa ó máa ṣẹlẹ̀ ẹ̀yẹn máa wọrí ẹ má wọrí ẹ̀yin ṣáà wà pípíà kẹ ṣe ẹlẹ́yin tó sì ń bú yẹn ẹ̀yin Yorùbá ní sọ wọ́n sì máa wá bẹ̀yìn wọ́n máa bẹ̀yìn Ìgbòho yẹn wọ́n sì máa bẹ̀ ẹ̀yin ṣe fi bẹ̀yẹn lẹ̀ we will get there díẹ̀ ló kù mo kàn ní kí n tún sọ fún wa ní o there is no we are not religious people in Yorùbá land o we are not religioustic o we are Yorùbás we are ọmọlẹ káàárọ̀ oòjíire again I'm saying yeah we are God's heritage. Do you understand? And our land first. Adara fún wa ẹ ṣé gan o. Odua nation no going back. God bless you. Koiki Media will bring the work closer to your doorstep. A dúpẹ́ fún àmọ̀ràn tí bàbá wa orílẹ̀-èdè Yorùbá tí wọ́n tún fún wa. Ó yẹ ká rí ẹ̀kọ́ kan sí méjì kọ́ nínú nǹkan tí bàbá yìí sọ tí a bá fọkàn sí láti ilẹ̀. Tó túmọ̀ sí pé bàbá ń sọ̀rọ̀ nípa pé bí wọ́n ṣe fi religion dà wá lédèrú tán fi religion tán fi ń dà wá lédèrú ká má gbàrú ẹ̀ láyè mọ́ torí pé ó ní wọ́n fi ń da ẹ̀rín wa rú àwa máa kọjú ìjà síra wa a máa bára wa jà ọ̀tá gan tó yẹ ká dojú ìjà kọ a ní dojú ìjà kọ ẹ̀yin mùsùlùmí náà tí ẹ gba Gumi lálejò l'Íbàdàn ẹ múra sí gbogbo yín ìtọ́ máa sọ ń pa tiyín o bẹ́ẹ̀ ni ìtọ́ máa sọ lépa tiyín ipa tí ẹnìkankan yín kó ìtọ́ tí ẹnìkankan yín kó ìtọ́ máa sọ ìtọ̀ tí gbogbo yín bá kọ kalẹ̀ àti wípé ẹja sọ bí ilé náà gbogbo à ń pariwo wípé bàbá mi Abíọ́lá ẹni bring this ma always this place mi understand nǹkan tẹ̀ mí sà ẹjọ́ sà ẹ kọ́ mi gẹ̀ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ à ń pariwo Tinubu ìṣòro Nàìjíríà ẹjọ́ àwọn tí wọ́n gba Gumi lálejò yẹn nílùú Ìbàdàn Gumi tó yẹ kán rí l'Íbàdàn tó yẹ kán pa òkúta tí kí wọ́n lépa
ṣebí òun ni ṣebí àwọn Yorùbá náà làwọn tó gba Gumi lálejò nílùú Ìbàdàn níjẹta. ṣebí Yorùbá kan ṣebí àwọn Yorùbá kan ló kóra àwọn jọ papọ̀ tó ń gba máa yẹn lálejò. ṣé gómìnà Ṣèyí Mákindé fẹ́ sọ fún wa wípé àwọn ò mọ̀ wípé Gumi wọ Ìbàdàn ni? ṣáwọn fẹ́ sọ wípé àwọn ò mọ̀ wípé Gumi wọ Ìbàdàn? tí àwọn Gumi bá tiẹ̀ ní agbára ní Àbújá, ǹjẹ́ ó yẹ kí sèmọ̀ àwọn Gumi yìí kí wọ́n ti wá ní agbára lórí stéètì tí yín ń bì báyìí? àbẹ́ ti gbàgbé pé ẹ̀yin ní number 1 nínú stéètì yín, ẹ̀yin gómìnà wọ̀nyí. ṣé ẹ ti gbàgbé ni wípé ẹ̀yin ẹni stéètì yín? ẹ wá gba Gumi lálejò. àwọn ọ̀dẹ̀ kan náà wọ́n dẹ̀ lajú kalẹ̀, wọ́n ń wò yín. Ìbàdàn, shame on you guys, because mo rí i pé tó bá jẹ́ pé ìjà union lẹ fẹ́ jà, ẹ kógi síta, ẹ kádà síta, ẹ ti máa ṣára yín. tó bá jẹ́ pé ọmọ Yorùbá bíi tiyín ni, ẹ ti máa ṣára yín, ẹ ti máa ṣe. ṣùgbọ́n Gumi wọ Ìbàdàn, ó dẹ̀ lọ successfully náà, kò sí kankan tí ẹ rí ṣe sí. ta ló mọ iye ibi tó ti máa tọ́ọ̀ṣì lẹ́nu ìgbà tó wọ ilẹ̀ Yorùbá náà? ta ló mọ iye ibi tó ti máa wà náà? ta ló mọ ibi tá ti tọ́ọ̀ṣì? ta ló mọ̀ bóyá ó tiẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá náà? nígbà tó jẹ́ pé ohun tó yẹ kẹ́ ṣe fún nígbà tó wọ Ìbàdàn, ẹ ṣe fún. ẹ ṣe fún nítorí pé orí ilẹ̀ tí yín ni. ohun tí ẹ bá fẹ́ lórí ilẹ̀ yín, ẹ sọ pé ẹ fẹ́. ilẹ̀ ọ̀dọ̀ yín ò dé Àbújá tí Gumi ń control. ṣé ilẹ̀ tí yín dé Àbújá tí Gumi ń control ni? Gumi wá sí ìlú Ìbàdàn, Gumi lọ free, kò sẹ́nibọ̀dì tó bẹ̀ lọ́wọ́ wò. àwọn kan wá kóra wọn jọ, wọ́n wá gba Gumi lálejò. àwọn kan kóra wọn jọ, wọ́n ní wọ́n ń gba Gumi lálejò. ẹ ti ṣe àlejò gbà. gbogbo yín tí ẹ gba Gumi lálejò yẹn, ẹ ti ṣe àlejò gbà. ẹ gba àlejò ọ̀ràn. ẹ ti gba àlejò tí ipa yín ò ní ká. gbogbo yín tí ẹ gba Gumi lálejò yẹn, gbogbo yín tẹ wẹ́kọ̀mù ẹ̀ pẹ̀lú ẹ̀sìn orí burúkú yín tí gbogbo yín kó kiri. òfò ló mọ ẹ̀fọ́ ṣe, òfò ní gbogbo yín máa ṣe dànù. àti ìmáàmù tó mọ̀ sí bí Gumi bó ṣe wọ Ìbàdàn yẹn, ìmáàmù tó mọ̀ sí òní jèrè ọmọ ẹ. tó bá bí igba ọmọ, wàá fojú sunkún gbogbo wọn ni. Gumi agbẹnusọ fún àwọn tó ń da Nàìjíríà rú, fún àwọn tí wọ́n ń pa ọmọ Yorùbá, ó wọ Ìbàdàn. ẹ̀yin ìmáàmù kan ẹ kóra yín jọ, ẹ wá gbà lálejò, ẹ wá ń gba Gumi lálejò, ẹ wẹ́kọ̀mù Gumi. kí ni Gumi lè gbé fún yín tó lè dàbí ìran yín? kí ni Gumi lè gbé fún yín tó lè dàbí wípé kí ìran yín ní àlàáfíà? kí ni Gumi fẹ́ gbé fún yín tó ju owó lọ? Gumi tó wọ Saudi Arabia tó lọ hajj tí wọ́n dá padà, tí wọ́n lé padà, ó wọ Ìbàdàn, wọn lè ẹ̀yin Ìbàdàn ẹ̀ lè lé Gumi padà. ṣé ẹ ti wá mọ̀ wípé kì í ṣe President Bola Ahmed Tinubu nìkan ní ìṣòro Nàìjíríà náà?
ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ṣe báwọn kan ló ń gba Gumi bọ̀ díbẹ̀ yẹn kí ni pàtì Gumi nínú ẹ̀sìn ibi kan tẹ́tí lọ gba ẹ̀sìn wọ́n ní wọn ò fẹ́ rí Gumi pé adàlúrú ni pé agbésùmọ̀mí ni ṣùgbọ́n ẹ̀yin a ní gbogbo ẹ̀yin tí ẹ gba Gumi lálejò yẹn sẹ́ gbogbo yín tí ẹ wẹ́kọ̀mù ẹ̀ àti sífì máa mú yẹn o àti gbogbo ọmọ muslim tó bá wà nínú ibẹ̀ yẹn tí wọ́n mọ̀ sí lọ́wọ́n tó mọ̀ sí ni o àwọn kan máa wà nù mọ́ọ̀sì yẹn tí wọ́n mọ̀ sí o bọ̀ gbogbo yín tí ẹ mọ̀ sí gbogbo yín tí ẹ tún jọ jòkó ìpàdé àní gbogbo yín sẹ́ẹ̀ tí ẹ bá bí ìgbà ọmọ ẹ ní fojú sunkún ẹ máa fojú sunkún gbogbo wọn ni ẹ ní jèrè kankan náà. òfù ni omi ẹ̀fọ́ ń ṣe gbogbo yín tẹ́ gba Gumi lálejò òfù lẹ́ máa ṣe dànù ẹ máa ráre kẹ́yìn ayé yín ni ẹ sì lè máa wò wípé bóyá ó ń dùn nísìn ẹ máa ráre kẹ́yìn ayé yín ni because àmọ̀kọ́ táwa ọmọ Yorùbá àmọ̀kọ́ ta ṣe fún yín kí la gbà lọ́wọ́ yín ná ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín tó wá jẹ́ pé ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa lẹ tún ṣe wá ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa ẹ̀yin gan lẹ tún ṣe wá kí la gbà lọ́wọ́ yín kí la ṣe fún yín. èyí Saudi tẹ̀ ń fúnra ara yín ti lọ gba ẹ̀sìn wá ó reject Gumi ó declare as terrorist pé padà sílùú ẹ̀ ó wá gbéra all the way from Abuja àbí mi ìmọ̀bi tó wà out of it ó gbéra ó wá sórí ilẹ̀ tiyín ẹ welcome ẹ̀ ọjọ́ tó wọ ìlú Ìbàdàn ọjọ́ yẹn ni àtàkì bẹ̀rẹ̀ ní Òṣogbo to Ìwó road agenda Fúlàní ẹ̀dẹ̀ ń gba agenda Fúlàní láàyè every second every hour every minute nílẹ̀ Yorùbá. Bàbá mi Ọlárewájú ẹ ṣèjọ ó túmọ̀ sí pé ojúlówó ọmọ ìlú Ìbàdàn ẹ̀yin ẹ̀ kì í ṣe ọmọ àlè ìlú Ìbàdàn nítorí pé pẹ̀lú challenges tí mo fún Ìbàdàn ká ní pé ẹlòmíì ni a attack mi ní straight a ní wáyé tó fi ń sọ̀rọ̀ sílùú mi ṣùgbọ́n mo rí nǹkan kan nínú yín bẹ́yẹn pé ojúlówó ọmọ Yorùbá tí ń ṣe Fúlàní kọ́ ló bá ìyá yín sùn mò ń sọ̀rọ̀ nípa Mr. Ọlárewájú náà tí mo rí kọ́mẹ́ǹtì yìí inú mi dùn gan pẹ̀lú nǹkan tẹ́kọ̀ yẹn bí mo ṣe challenge àwọn ọmọ Ìbàdàn láàárọ̀ ìká ní pé ẹlòmíì ni wọ́n á wá ni wọ́n á attack me straight wọ́n á ní wáyé tí mo fi lè máa sọ̀rọ̀ sílùú wọn kìíní kan but ẹ wo kọ́tọ́ kọ̀ náà. Which is true ibi tí a ti ń mọ ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ nìyẹn. kí wọ́n á torí pé kí ẹ̀gbọ́n mi kan wá ṣe nǹkan tí ò dá báyìí torí pé ó wá jẹ́ ẹ̀gbọ́n ti tèmi kẹ́nìkan wá challenge pé ohun tí ó ṣe yóò dá ó kù díẹ̀ káàtó kí wọ́n á jáde síta kí tó wá máa support ẹ̀gbọ́n mi yẹn. kí wàá máa sọ pé nǹkan tó ṣe é dáa má sọ bẹ́ẹ̀ mọ́ kíní kan. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o lágbára àṣẹ wọn tó nílẹ̀ ẹni bá ní kí ilẹ̀ Yorùbá dàrú á sùn kò ní jí mọ́ ni o irú ẹni bẹ́ẹ̀ máa sùn kò ní jí mọ́ ni lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ojúmọ́ ire ló mọ́ wa lé ní o èní máa jẹ́ jímọ̀ olóyin jímọ̀ aládùn
nínú ayé wa. Ó dàbọ̀.